Bọ̀dá Sàámú náà mà ṣe fojú di. 7/1942. Ọ̀rẹ́ mi tiẹ̀ ní ṣá. Ó dá mi mọ̀. Ó dá mi mọ̀. Ọ̀rẹ́ mi. Ó dá mi mọ̀. Wọ́n ní. Ó dá mi mọ̀ inú mi ti dùn Ọlọ́run. Fantastic. Spectacular. So, ọmọ Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá. Àwọn ìṣiṣẹ́ síbẹ̀. Iṣẹ́ 1930 ó ìwà síbẹ̀. 11, 12, 13. 11, 12, 13. Yay! Ọmọ Sàámú 23. Mọ́mọ́. Ó yá ká. Olúwa ló ní ìṣàgùtàn mi kí ó ṣàlàyé ní ó mú dùbúlẹ̀ ní pápá ọkọ̀ tútù ó mú mi lọ sí àwọn ìdílé akẹ́rọ̀ ó tún ọkọ̀ mi láàrin. Ọlọ́run ayọ̀ òkú iṣẹ́ o. Mo yàn bó ṣe ń ṣiṣẹ́ o. Ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Bright future. In God we trust. Mr. Chairman, ẹ ṣé gan ni sir. I really appreciate you, sir, for your support. Ẹ ṣé gan ni sir. Ipe ẹ ti o pé club wa kéré gan. Ẹ dẹ̀ fún wa ní full support, sir. We are very, very grateful, sir. Thank you, sir. May God bless you. Nǹkan tá a bá wá sí ibà ìtẹ́lẹ̀ ọ̀tọ̀ ni. But pẹ̀lú kan tí pẹ̀lú mi sọ, inú wa dùn gan. I need that to appreciate you, sir. Thank you so much, sir. Ewo Chairman, you've done so well for us. As in, ẹ ti dájú. Ṣé kò ń ṣe pé bóyá lẹ́yìn pé wá appreciate ó tún ní nǹkan kan tẹ́ fẹ́ bá mi sọ? Thank you very much, sir. Ẹ kú gbà gbogbo wa, sir. Actually, èmi ni wọ́n fi ọ̀rọ̀ yẹn sí lẹ́nu láti bá yín sọ, sir. Sir, I really appreciate yín gan. I really appreciate support yín fún club wa. But sir, upcoming program wa yìí, sir, I really need yín láti bá wa invite àwọn èèyàn ńláńlá, àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa sponsor wa, tó jẹ́ pé club wa máa gùn kí jù bẹ́ẹ̀ lọ ẹ jọ̀ọ́, sir. Àwọn èèyàn bíi Honourable TFK, bíi Comrade Ayọ̀lá. Ẹ tẹ̀ jẹ́ kó sọ̀rọ̀. Ẹ wò gbogbo yín ti ẹ rántí pa ní the boss ní club wa. I am assuring you, I will not only come alone, but to invite gbogbo our friends. Wow. And about the boss. Tá bá parí program yẹn, ẹ̀yin náà ò ní pẹ́ rárá. Akin, oṣù tó ń ṣe rèé. Ìrọ̀rùn tó ń ṣe kiri rèé. Láì ṣe wèé, láì ṣe pé lójú kòkòrò ó gírídì. Fọlákẹ́mi. Olójú kòkòrò nìyẹn ò lè. Mi ò gbọ́dọ̀ ẹ̀ ní. 6 some. Ìwọ nìkan different shape náà ní. Wọ́n kúrú, wọ́n ga, wọ́n pupa, wọ́n dúdú. Olè nìyẹn, olè. Wọ́n gbọ́ mi o. Ẹni ìṣá wàá rí mi wò bí ìran. Ṣé ẹni lẹ́yìn ẹ ti pàdé àgbàkò? Jésù ṣé lẹ́yìn tí wọ́n kọ́ ń jẹ ìdìmọ́kọ mi. Èdè ìná máa sin yín. Ẹni tó kù ẹ máa lọ sí bẹ́ẹ̀rì wọn. Ṣé wọ́n tún máa fi bá di ọ̀la? Oṣù ọjọ́ máa kírun lẹ́yìn tó kù lórí ni. Ákí máa bẹ́ẹ̀ mú nǹkan lẹ̀. Madam, ẹ jọ̀ọ́ take it easy ma. Ẹgbẹ́ mi sọ̀rùn wo àrùn tiẹ̀ ló ṣe mí. Ó rà ní fẹsẹ̀ sí ni. Torí lẹ́yìn mo jọba jó gbogbo wa kọ́. Bẹ́ẹ̀ mo sọ. Àìjá kí ni gbogbo eléyìí náà? Kí ló tó ń ṣépè fún àwọn ọlọ́mọ kọ́kọ́ sí? In my office. Ákí àbúrò ní burúkú ni ẹ wà. In your office. Ó lè kò sí problem. Ṣorí àwọn ilé iná máa ń kọ́ tó gbogbo wọn jáde. Ẹ kú ọ̀rẹ́ o. Ọ̀yá mi.
Hello daddy. Ilé yín ni mo ti ń bọ̀. Kò jẹ́ pé mo ti ń bọ̀. Ilé yín ni mo wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ sí nílé àmọ́ géètì wà ń ṣiṣẹ́ o. Ẹ jẹ́ ọ̀bọ̀ yín mo wá fi sùn yín Akin. Ó fẹ́ pa mí o. Mi dẹ̀ ní kún kékeré. Ẹ lè imagine kíyàn lọ sí ọ́fíìsì Akin lọ́sàn-án gan-an. Kíyàn bóbìnrin ń bẹ̀ kí ló ń ṣe ń bẹ̀. Ní ọ́fíìsì tó ti ń ṣiṣẹ́. Ó wá ṣòṣì bí ẹran aṣẹ́wó ṣùgbọ́n tí wọ́n mọ lára. Àmọ́ mi ò nígbà fún o. Ìsídẹ̀ kíkọ́ ni wọ́n ká paraba ká gbọ̀nà ọ̀run lọ. Àmọ́ máa gbé ayé yẹn kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ mi ò rú mọ́ kọ́ sọ tèmi ni o. Inú òde bí mi kó má pa mí fáwọn tó ní bàbá mi kìlọ̀ fún ṣìnú ẹ̀ ti pọ̀jù o. Ó ti pọ̀jù o. Mo ti gbọ́ yín. Ẹ ṣé sà. Sista fi sùúrù ni o. Ẹni bá torí àwọn ọkùnrin kú. Àwọn ọkùnrin àlápá. Mo yìí sọ̀rọ̀ sista. Ẹjọ̀ tani wà bí? Tani wà lọ́dún gbọ́? Sista. Sista ìlú àjọ ni. Sista ìkájọ ni ẹjọ́. Inú mi tún dùn pé àlàáfíà tí tó yín báyìí ń sìn. Ẹ pẹ̀lẹ́ o, ẹ ṣáà rọra farabalẹ̀ o. Ntọ́lọ́run àwa làwa ṣe yìí o. Ṣé kí n máa lọ tèmi? Ẹ kàn máa lọ síta ni, bọ́ mi ti fẹ́ kẹ́ lọ. Mo sì fẹ́ rí yín ṣẹ́gbọ́n. Ọkọ yìí ni. Ẹ pẹ̀lẹ́ o, ẹ rọra o. Pẹ̀lẹ́ fọkàn wọn balẹ̀ o. Ẹ fọkàn wọn balẹ̀ ìbànújẹ́ ò ní dé báyìí o. Bọ́kọ ṣe wọ́n lóde, wọ́n ní ìyàwó náà wọ́n ní ta o. But, my dear, Talili, who's this one? Akin, Ọlọ́run ọba ni mo fi bẹ́ẹ̀. Má rò mí lẹ́jọ́ rárá. Bí mo ṣe wà yìí, gbogbo ara mi ló ń ro mí. Ẹjọ́ tí mo rò ìgan wàhálà ni. Mi lè dẹ́sẹ̀ gbé, mi lè dọ́wọ́ gbé o. Má rò mí lẹ́jọ́ o. Thank you. You're welcome. But on a normal day, kò yẹ ká gbà yín láyè láti jókòó sí ibi tẹ́ jókòó sí yẹn. But sorry, madam. Ẹ ṣé doctor. Ẹ ṣé gan. Let me go understand. You're welcome, sir. And then, ẹ ní láti ṣe gbogbo ẹ̀ common kobo. Sorry, madam tó ṣe wà ń bẹ̀yìn. Ó ní láti rest dáadáa. She needs a whole lot of rest. Okay. Ní pẹ́. Ojú yín tí mo dẹ̀ ń wò yìí. Ojú yín tutù gan, mo rí pé ọkàn yín balẹ̀. Bẹ́ẹ̀ ni. Doctor, talking about fresh. Àwọn madam ní kẹ́ bá mi bẹ̀. Kàn jẹ́ kójú mi fresh, kára mi fresh, kọ́kàn mi balẹ̀. Eléyìí ń gbé mi lẹ́mìí sókè jù. Ó pọ̀ jù. Madam, tára wọn bá ti yá dáadáa, mo máa ní láti bá yín sọ̀rọ̀ ṣé ti gbọ́. Kó má yẹ pé bóyá ẹ̀ ń parọ́ mọ́ sísá. Ojú yín tí mò ń wò yìí, ojú yín ó tutù dáadáa. Ó dàbí tọmọ tuntun. As a big baby, you know. Nísùúrù náà, kí ló ṣe ẹ̀? Ó lè ní sùúrù. Dọ́kítọ̀ nílé ìnà, dọ́kítọ̀ ní. Ó ní kò ní sùúrù. Ní sùúrù sẹ́ẹ̀. Ó ní kò ní sùúrù. Bàbá tèmi, ojú ẹ̀ tutù. Ojú ẹ̀ lójú bẹ́ẹ̀bì. Aṣẹ́wó náà ṣe náà tutù bí. Ara mi ti yá. Màjà ní sùúrù. Dọ́kítọ̀ tó ń tọ́jú ẹ̀. Ẹ ṣé tẹ́ bá mi cut phone náà. Mo fẹ́ sọ fún ẹ pé mo fẹ́ kí Sàámú kó máa wẹ̀ láti ẹni lọ kó jẹ́ driver ẹ̀. Sàámú kó máa wà mí. Àwọn mọ́tò wà gan. Ó ti wà mí, mo ti wò ó, tested and trusted ni. Ó mọ mọ́tò wà. Sàámú! Sàámú! Adéyí máa rìn jìnnà. Látẹ̀ni lọ. Ẹ ṣé gan tẹ́ fún mi iṣẹ́ o. O ti gbọ́ ni? Bẹ́ẹ̀. Jerry, very smart and loyal man. Ìwọ ló máa wá ọkọ mi láti èní lọ, driver ló jẹ́. Ṣé gbọ́? Mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣé gan. Ẹ ṣé o. Kí ló bring about kí lè máa wà mí? Ṣé mo sọ fún ẹ pé mo need driver ni? I don't need one. O need Akin. You need a driver. Àìrèmí mo mọ̀ bẹ́ẹ̀. Sàámú, látẹ̀ni lọ, wàá máa wá ọkọ mi. Kò sí wàhálà.
mo dẹ̀ mọ̀ pé èèyàn gidi ni ẹ́ kò wà lóyà bó bá ṣe wá wà yẹn má bá mi fi gbogbo ojú ṣọ gbogbo ojú gbogbo ara báyìí kò bá mi fi máa ṣọ mo fẹ́ kó máa ṣọ ni as a matter of fact kò sí pé mo fẹ́ bora mi mọ́ mo fẹ́ kí Sàámú máa wà ẹ́ kó lè máa bá mi ṣú ẹ bẹ́ẹ̀ ni. Eli ẹ bá pè mí lélẹ̀ sá ẹ má lo ilé fún mi sá àbí mo egun tó yìí ẹ dẹ̀ lo ilé fún mi ẹjọ́ sá mo bẹ̀ yín ní inú ilé yín lẹ́wọ̀ ẹjọ́ ẹ má lo ilé fún mi máa wà ní sá o wọ́n dẹ̀ sọ lóòótọ́ máa ṣọ yín gan o tẹ́ bá láwọn girlfriend tẹ́ gbé kiri ẹ suspect wọn lóòótọ́ máa ka gbogbo wọn fọ́gà láàrin ọ̀sẹ̀ kan ni. Fọlákẹ́mi kí ni gbogbo embarrassment for God's sake? Why are you embarrassing me? Embarrassment kí ni? Sàámú ó máa bẹ̀rẹ̀ sí wọn látẹ̀ni lọ. Bẹ́ẹ̀ni ma. Ó ti tán. Gbogbo enough is enough. Tí wọ́n bá need èèyàn tó máa wà ẹ́ jẹ́ kí òun máa wà ẹ́ mi ò ní ìdẹ̀ kó wà mí ṣọ́gbọ́n mi. Mo ní ìwọ náà máa wà kó yẹ rànjú. Kò lè wà mí read my lips kò lè wà mí. Kò sí wàhálà ṣé bí kò máa wá èmi. Á wà ní Sàámú ìwọ máa lọ wàá máa wọ èmi àwọn ọmọ mọ̀ pé wàá dẹjú báyìí ni. Bó pẹ́ bóyá ẹ̀kọ́ àfojú mímì hàn ó dá mi lójú bẹ́ẹ̀ bálọ́ọ̀tì ẹ̀. Ọ̀gá ẹjọ́ búùtù mọ́tò yín sílẹ̀. Kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ wọ́n ló ń wà ní. Máa lọ́ọ̀tì ẹ̀ kọ́ lọ sí búùtù ẹ̀ fúnra rẹ̀. Ṣé bí oníkànnì kò ní wàhálà bì kò sí wàhálà mo bẹ́ẹ̀ dé mọ́. Fọlákẹ́ mo bẹ́ẹ̀ dé mọ́. Fọlákẹ́ kí ni gbogbo ilé ìtorí ọlọ kí ni wàhálà tọmọbìnrin máa ń kó rẹ̀ sí gbogbo bàbá ẹ̀ ṣó fẹ́ pa mí ni. Okay, sir. Okay. Ẹ rọra sá. All right. Ẹ má bọ̀. Ah. Ẹ rí. Property tá ń sọ ní sá. Ẹ dẹ̀ rí pé ọ̀nà tá dẹ̀ gbà wá wà motorable and the environment is very okay. Yeah, that I know. Then the building itself, the structure itself, all makes sense, don't sir? Oh, that's good. Yes, sir. You see, bí mo ṣe dé bíbá mo kọ́kọ́ rò pé inú igbó kan lẹ mú mi lọ ni. But bí mo ṣe wá dádúgbò mo rí pé wow, this is serene. That's good. That's good. Ó láti jẹ́ pé torí ẹ̀ lẹ ṣe bù mọ́wọ́ yẹn tó yẹn. Actually, no. I like it. It's my taste. It's my taste. Because when you look at the environment, it's somewhere I like. One. Okay. Then the structural design. Yeah, the structural design is my taste. Two. Any sùúrù. 1, 2. Ṣé kò ń ṣe pé bóyá mo ti ń give ara mi away? No. As in, mo kọ̀ wò pé pé ibi tá mú yín wá ẹ wà disappointed pẹ̀lú ẹ̀ sà. Right. Ọkọ sister mi rèé. Pẹ̀lú obìnrin méjì. Ọlọ́run, ọkùnrin ò máa lọ́rùn rárá o. Pàǹtí mi ṣe fáìn tó yẹn, ṣó yẹ kó jẹ́rú àwọn eléyìí bọ̀dá ẹ̀ tó máa gbé kiri báyìí. Well, it's all right. It's okay. It's okay. And sir, dẹ̀ máa make sense tẹ́ bá tètè sanwó so that ẹlòmíì ò ní àkọ́yà ẹ̀mọ́ yín lọ́wọ́ sà. Mi gbọ́ nǹkan tó ń sọ dáadáa. Ṣùgbọ́n nǹkan tó ń sọ, ìkan ló wá gba 15, ìkan ló wá gba 20 nínú uncompleted building. Ẹ ṣáà rí pé property tó wà òkè. Bẹ́ẹ̀ ni sà. Kí n sáré sanwó. So that káwọn men friends yẹn kan má gbà mọ́ mi lọ́wọ́ àbí. Rárá sà. Ó dìmọ̀ mo dáràn. Hello, sister mi. Ibo lẹ wà báyìí. Ibo lẹ wà? Ẹ wà ńlé. Sister mi máa kàn yín lára ń sìn. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan tó wà very important o sister mi. Ẹ má kúrò ńlé o. Mo gbó kàn yín lára tó ń sìn, mo ń bọ̀. Mo dé tán. Sam, jọ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ. Yes, ma. Mo rí pé ìmúra ẹ̀ yìí bó ṣe máa ń mu every time nìyẹn. Nǹkan kan wà ní ẹ̀yìn ẹ̀yìn àbí ó kàn wọ́n kan máa múra bẹ́ẹ̀ yẹn because inú wa particular people tó máa múra bẹ́ẹ̀ yẹn. Nǹkan wà lẹ́yìn ẹ̀ o. Ìyá ìlú ọ̀tí wà lẹ́yìn ẹ̀ gan.
Jẹ́ kí n mọ̀ kí nìkan náà. Ìgbà tí mo kéré díẹ̀ ní abúlé tí mo ti dàgbà dáadáa, professor náà máa ń pè mí. Really? Professor náà máa ń pè mí. Professor of what? Professor kí ni yẹn gbogbo? Bóyá nítorí intellectual property tí mo ní àti psychologist inadequate property tó wà nínú ayé mi. Òun náà ṣe máa ń pè mí bẹ́ẹ̀. Sábọ́ lọ́wọ́ yẹn kó pa mí o. Kò sí kú yín lọ́wọ́ mi. Àti kò sí kú yín lọ́wọ́ mi ẹ̀ẹ́dẹ̀ ní kú báyìí lágbára Ọlọ́run. Ẹ̀mí yá gùn kànrin kése pẹ́pẹ́pẹ́pẹ́ ni. Ṣé mo Mètùsẹ́là nínú Báíbù? Wàláhì ẹ dàgbà ju Mètùsẹ́là lọ. Ṣé wàá rí ti ètè mi tẹ̀ ń wò yìí? Tètè mi tẹ̀ ń wò yìí. Olórí burúkú ni Ìyá Taofeek ńgbà tí mo kéré. Wèrè ni wọ́n. Ìṣekúṣe náà fẹ́ kí n máa ṣe látìgbà tí mo ti kéré. Ọlọ́run ló yọ mi. Kí n tó bára mi lórí street ọ̀tọ̀ ní nǹkan tí n bá máa ṣe káàkiri. Ìyá Taofeek lójijì wọn kàn dédé ṣe báyìí sí mi ni. Ó máa ń yà wọ́n sí mi ni. Ọjọ́ kan máa béèrè pé kí ló fà bẹ́ẹ̀ ṣe béèrè ni. Bó ṣe double cross mi nbìkan nìyẹn náà bá ní. Ìyá Taofeek kí ló ṣẹlẹ̀? Wọ́n bá ní ètè mi ó dàbí pink lips ó dàbí ti FB. Wọ́n bá ní ó wú àwọn káwọn ṣámì ní ètì gẹ́gẹ́ bá ní àti gbà yẹn ló ti wá sí mi lọ́kàn kí n máa kùn ní dúdú torí mi ò fẹ́ fi ṣìnà bá ọ̀run jẹ́. Wọ́n lé jàre ní kẹ́ ó dé nìyẹn ní sọ ma ti ṣe kíní ààrẹ náà. Kí ló ṣẹlẹ̀? Sísá mi, nǹkan ti ṣe yín. Kí ló ṣe ẹ́? Ọgbẹ́ mi, sísá mi kan ṣe yín. Wọ́n ní kí ló ṣe ẹ́? Tẹ́ bá rí nǹkan tí mo rí lé ni, ara mi bù máa ṣọ́ wọ́n fi sàmúlẹ̀ ọ̀ṣàrà fílẹ̀ because ọ̀rọ̀ ti tiẹ̀ ó ń bá láì fún lọ báyìí. Mo ń gbọ́ ẹ bẹ́ẹ̀ ni. Sísá mi, ṣe rí street tó wà lẹ́gbẹ̀ẹ́ yín báyìí. Wọ́n mọ bẹ̀. Ọlọ́run o, sísá mi tẹ́ bá rí nǹkan tí mo rí. Mo mà dáhùn. Mo rí ọkọ yín pẹ̀lú àwọn obìnrin méjì. Ẹ bá rí bó ṣe ń gé wọn jẹ, tó ń ṣe wọ́n pàpà. Tó ń sọ wọn tí wọ́n ti tẹ̀lé má bàbá sọ̀rọ̀ wèrè. Sísá mi ṣe é sẹ̀. Kí ni? Tẹ́ bá rí bó ṣe ń lọ́mọ́ra wọn, wọ́n lọ́mọ́ra wọn gidi gan ni o. Lẹ́sẹ̀ kan náà mo kàn dúró ni mo rò pé ṣáwọn ni àbáwọn kọ́ ló àbí hold sísá mi àwọn ni o. Kí n tó sọ pẹ́ báyìí wọ́n ti rọra wọn wọ inú ilé yẹn. Mo kú. Wọ́n completed building tó wà ń bẹ̀ yẹn. Wọ́n completed building. Ó dá mi lójú pé bedroom ti wà ń bẹ̀ yẹn sáà. Wọ́n ti bedroom ti bẹ̀. Sọ fún mi. Ibi ti bàjẹ́. Tí yóò ní bàjẹ́. Lọ́jọ́ tó tí yóò ní bàjẹ́. Ayé yóò ní bàjẹ́. Kí ló ṣẹlẹ̀ tẹ wá débi tẹ bẹ̀rẹ̀ sí ní gbé wọn lẹ́mìí gbé wọn. Gbẹ́gbẹ́nu ọ̀gá tẹ̀mí ń wò yẹn. Tẹ́ ẹ̀ bá ní pààrọ̀ madam ẹ̀yin lẹ máa disfẹ̀jì wọn. Nítorí ọ̀gá tí mò ń wo yẹn mi ò rò pọ̀ ní girlfriend kankan ọ̀gá ẹ má pààrọ̀ ta ló disfẹ̀jì ọ̀gá. Sàmú sórí òbúrú ṣùgbọ́n ẹni ẹ̀rí. Mi ìjáwèrè. Ṣé ọ̀gá kan fábí jù mí lọ ni? Ọkọ mi tó jẹ́ pé NNPC tag ni jápọ̀jápọ̀ ni ó jápọ̀ jù kó má fi ojú rí obìnrin ni ìwọ wá sọ fún mi pé mi kò lè ní disfẹ̀jì ọkọ mi. Wọ́n gbọ́ ẹ̀rọ mi. Ẹ wo bẹ́ẹ̀ lára ń ta mí ni mo ṣe ń sáré bọ̀ pé sísá mi gbọ́dọ̀ gbọ̀ eléyìí ò gbọ́dọ̀ lọ tán. Ẹ wo sísá mi ṣe bí owó tẹ promise mi ó ní mo ní kí wá gbà o mo ìpè yín tán báyìí tí mò ń sáré bọ̀ mo kàn rí wọn ni mo ní eléyìí ò gbọ́dọ̀ bá mi lọ tán pé màdélé jíṣẹ́ fàǹtí mi o mo ń sáré bọ̀ bí báyìí. Ṣé fẹ́ gbọ́ mi? Ẹ sì sá mi. 100,000 ló ní fún ẹ. Bẹ́ẹ̀ni. Màá fún ẹ ní 150,000 tó bá mú mi débẹ̀. Sísá mi máa mú irọ́ ẹ má jẹ́ mú yín débẹ̀ kọ́ má bàá mọ̀ pé mi ni èmi á náwó ọbẹ̀ sí yín àmọ́ ẹ máa débẹ̀ bá wọn ó ṣó fún mi. Ìpínyà tó ń bẹ̀rẹ̀ bàjẹ́. Ó máa ń bàjẹ́. Sísá mi ti bàjẹ́ o. Ó tó ń bẹ̀rẹ̀ jẹ́. Ó ti jẹ́ o. Ṣé bí? Madam, tó bá jẹ́ pé lóòótọ́ náà wà ń bí, kò sí mọ́tò wọn bí. Akin sí mo mọ̀ àbí ìsinmi ò mọ̀. A ti lọ gbé mọ́tò ẹ̀ pamọ́. Mo mọ̀ dáadáa. Wọ́n á ti tọ́jú mọ́tò. Ó ṣe ṣìnà jù. Ìwọ náà wò, ṣìnà nínú uncompleted building. Lẹ́yìn kan fi ṣèyàn lẹ́yìn kan ṣépè fún yàn. Akin, èmi lè ní jẹ́. Àjọ wọ́n ní títí bẹ́ẹ̀ wọlé lẹ́nu. Oníṣìnà máa ní àbọ̀dọ̀ wà. Aláìní tìjú nínú uncompleted building ló tún gbé obìnrin wá. Bọ́lá wà. Ìbọn náà wá sọ, ṣe bọ́ sọ pé bedroom wà ń bí, bedroom tán wá ló wà ń bí dà, bedroom ọ̀ndà. Akin, ó tún sápamọ́ àbí? Ó ń sápamọ́ àbí? Kò sí wàhálà.
àgbẹ̀gbẹ̀ pọ̀nìpàpọ̀ kọ ẹ ló bí ẹ ìwọ yọjú sí mi tẹ́bí bàbá àti ìyá ẹ̀ náà ló tọ́ bí adi yọjú sí mi kẹ́yẹ fojú kojú olórí burúkú oníṣìnà aláìnítìjú. bóyá máa wà lókè. ok lọ wà lókè olórí burúkú ẹ̀yin lè máa ọba níbi wọ̀ bí iná. kí ló wá ń ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run. aláìnítìjú nínú completed building lọ́sàn-án gọ́dọ̀rùn náà ó bàjẹ́ fún ẹ fún mi ní fóònù. ọ̀gá tẹ́yìn náà bá wà bí ẹ yọjú sókè o ọ̀gá sókè lọ ní bedroom sí ni. àṣírí ẹ ti tún lé ní wọ́n lọ gbé obìnrin méjì wá sí uncompleted building ibẹ̀dẹ̀ ni mo wà báyìí bọ́tà sí mi kájọ fojú kojú tó bá bí ẹja bọ́tà. hello. ó kọ́ ti fún mi. ẹ tún wọn pé. ẹ pẹ̀lẹ́ o. kí ló ṣẹlẹ̀. kò sí wàhálà. ibi tá a páàkì mọ́tò sí wọ́n náà fẹ́ gbé mọ́tò wọlé ní ẹgbẹ́ bẹ̀ àwọn ganan jẹ́ kí n mọ̀ pé ilé babaláwo níbi tí a wà yìí òní mo ní kí n wá sọ fún yín pé ṣé ká gbé mọ́tò yẹn kúrò àbí báwo. kí ló wà lè ń bẹ gbé mọ́tò kúrò kò jẹ́ kan kọjá. ó dà kò sí wàhálà. ó dà. sista mi ẹ bójú tó ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí. ẹ káàbọ̀ sá ẹ lẹ sá ẹ sá ẹ káàbọ̀ sá ẹ ṣe gan sá ẹ̀yin la wá rí sá. bàbá ó sí ọmọ orí ẹ̀ sọnù torí ọ̀rọ̀ sista mi ni o ẹ wo ọkọ wọn ń fìyà ń jẹ wọ́n. Bàbá tẹ bá dẹ̀ rí bọ̀dá ìgbà tóun àti sista mi bẹ̀rẹ̀ kò ní kọ̀kọ́ o wọ́n jọ gbárùkù lọ́tún gbárùkù lọ́sì tó jọ kó gbogbo ẹ̀gbọ́ tó ti dodidi ni o ìsìn bá àwọn ọmọ lọ́wọ́ ẹlẹ́sẹ̀ ṣóṣóṣó kan tán wọ ṣòkòtò tírítírí kiri wọ́n ti fẹ́ lé àǹtí mi jáde o wọ́n ti fẹ́ lé wọn jáde nídìí ẹrù wọn ẹ wò bẹ́ẹ̀ ṣe máa gbà wá ní ẹ bá mi ṣàánú wọn kí tí wọ́n má gbé òun la ṣe débì báyìí sá. ṣé kò jù bá ń lọ. kò jù bẹ́ẹ̀ lọ bàbá. ọ fún wa láyè. kò burú ṣebí sítámì ẹ fọkàn balẹ̀ ṣe rí ibi tẹ́ dé kò sí wàhálà ẹ ṣe gan bàbá ẹ sá. ó ká ẹ̀ lábẹ́rẹ́ kí ló ń tọ́ ọ fẹ́. gbogbo iná ló ti sọ yẹn bí ọkọ mi ò ṣe nílò ni mo gbà gbogbo àwọn ọmọbìnrin yẹn ó ti pọ̀ jù ó ti pè mí lẹ́mìí bí mo ṣe wà yìí ọlọ́mọ yẹ kí n padà wá ní hypertension kó lóye má lọ padà ní stroke ẹ̀mí mi òkè báyìí ló wà òkè báyìí ni kò fi mí lọ́kàn balẹ̀ rárá lórí ọlọ́bìnrin dẹ́dẹ́ ni. kí ló wá fẹ́ kí n ṣe lórí rẹ̀ gangan kí ló fẹ́ kí n ṣe gangan ṣé ká dá jókòó. irọ́ ẹ má dá jókòó tẹ bá dá jókòó ebi máa pa mí tèmi ni pé kó má tẹ̀ lóbìnrin kankan àfẹ́mi èdè wa máa wò bàbá o mi ò fi kíní ìṣàwọn fún o. o sì fẹ́ ká dá jókòó ọ fẹ́ ká fi nǹkan kan ṣe. kí ló ń tọ́ wá fẹ́ kí n ṣe fún ọ gan. àní kó jẹ́ tèmi nìkan kó má bá ẹni bọ̀dì obìnrin kankan níta ní nǹkan kan ṣe pọ̀ àfi mi. èyí ò kéré iṣẹ́ tí ń bẹ lọ́ọ̀ mi ni tó sì wà nílé báyìí. ẹ ṣe. n ó fún ọ léyìn àmọ́ bí mo bá fún ọ ọ gbọ́dọ̀ lò lónìí o torí ọ fi sójú ara ni ọkọ rẹ̀ yọ balẹ̀ ọ ọgbọ́ káàgó 12 òru ó tó lù kó tó kọjá sẹ́yìn ọ gbọ́dọ̀ ti lò ó torí bá ọba lò èyí ò léwu. bàbá nǹkan tó ṣòjù fún mi nìyẹn kí ọkọ mi máa ti fojú gan ní mi ni ṣẹ́rí bí ilé wa ṣe tóbi tó kò síbi tá a ti ṣe rí tí bá ń sọ oúnjẹ ní o mò ń wẹ̀ ní o kò síbi tá a ti ṣe àníyàn lójú kòkòrò obìnrin ṣó yẹ kí n máa fún ṣe mi ìfi láwọn sí kó tún wá máa ṣe ń ta bàbá ẹ má wọrí má rí lò. àmọ́ ṣé o fẹ́ gbọ́ owó mi wọ́n díẹ̀. fún lẹ́fù tèmi tiẹ̀ rí mo mọ̀ pé wọ́n máa dẹ̀ nu. ọ̀nà. bẹ́ẹ̀ ni. ọ̀nà. any amount sà. ọ ti ṣe é ṣe. ṣe mo dúpẹ́ o. Akin lóun ní ṣubú ẹ̀wọ̀n. Comrade Akin
ẹ sá mi mọ̀ kan tẹ́ ń rò mi dẹ̀ mọ̀ bí tẹ́ ń lọ tẹ́ bá kúrò ní ibi báyìí ṣẹ́rí kan tí mò ń wò níwájú mi yìí BP yín ó ti rise gan-an ni o irú àwọn nǹkan yẹn nìkan tó máa ń ṣẹlẹ̀ tó máa sọ fún ẹlòmíì àrí láàárọ̀ àrí mọ́ lọ́sàn-án àrí lálẹ́ àná àrí láàárọ̀ ọjọ́ kejì BP wọn rise gan-an ni ṣẹ́rí bí BP yín bó ṣe rise yìí Ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa tẹ́ bá rí nǹkan ìbínú àbí tí àyà yín dédé já lójijì nǹkan tá à ń sọ ìkọ́ la máa sọ o ṣé gbọ́ ẹ ní láti rest gan as a matter of fact mi lè jẹ́ kẹ́ kúrò bíbá yìí gan mo ní láti place yín sí rest ní hospital wa bíbá yìí láti lè jẹ́ kí ọkàn yín kó lọ sílẹ̀ kí BP yìí kó wá sílẹ̀ díẹ̀ ó ti rise gan ni o. Doctor sá mi ò súnmọ́ jù. irọ́ ni o. Bíbélì sọ wípé ọkùnrin tó bá ní aya rere ó ti rí ojú rere Ọlọ́run. Doctor, mo doubt it tí mo bá ti rí ojú rere Ọlọ́run. I doubt it. Comrade Akin, gbogbo kan tí ẹ̀ ń sọ yìí náà gbogbo ẹ̀ la ṣe máa jókòó ṣe kíni la ṣe máa jókòó sọ bó jẹ́ kí n sọ kankan fún yín ẹni tó bá wà ní ayé tó dẹ̀ wà láàyè òun la máa jókòó tájọ máa sọ ọ̀rọ̀ yìí BP yín ti rise gan ni nígbà tí ọkàn tí ń gan bá balẹ̀ òun la máa jókòó sọ eléyìí. kí ló ṣe ọmọkùnrin tí ò gbé fún mi náà. Orí pẹ́lẹ̀ tí ń ṣó ni mo ṣe ní kí n wọlé kí n lè wáṣà account fún yín mà. ṣé èyí mo ní kó wọlé. Rárá mà bọ́ ẹni kí n dúró. nígbà tí mo ní kó dúró ṣé mo ti wá ní kó wọlé. Kíkà tó kúrò níbi ìwà ìfúnjọ. ẹ má bínú mà. tó máa gbọ̀n bí pẹ́pẹ́yẹ. Okay. Hello bàbá, wàhálà ti wà o. Àti bí 6 PM ni mo ti ń pọkọ mi tí fóònù ẹ̀ ò lọ rárá ni. Kò tiẹ̀ rí ìdílé gbogbo tiẹ̀ máa gbé. Mo dáràn. Ṣé pé tí mi ò bá rí ibi fọ́tò ẹ̀ wàhálà máa wà? Bàbá, nǹkan kò gbọdọ̀ ṣe mí gbọdọ̀ yá wèrè. Mi gbọdọ̀ yá wèrè o. Mo ti gbọ́dọ̀. Gbogbo àwọn ọ̀rẹ́ ni mo ti pè pátápátá kò sí ìtọ́mọ mi tó wà. Ó dáa. Mo ti gbọ́ bàbá. Ẹ ṣé. Mo dáràn. Ṣé pé mo láti ní àjọṣepọ̀ kí 12 tó lù? Mo gbé. Ó dáa, mo ti gbọ́ yín. Ọlọ́run á fún mi ṣe bàbá. Ìgbógun ò ní ṣe mí o. Mo ti gbọ́. Ọmọkùnrin yóò dẹ̀ píkì kọ́ torí Ọlọ́run. Tani yẹn o. Ó dẹ̀ píkì kọ́ torí Ọlọ́run. Mo níṣẹ́ gbàgbé nǹkan tí mò ń sọ fún yín ilẹ̀ tí ṣú ní ẹjọ́. Kí ló wá ṣẹlẹ̀? Mo fẹ́ máa lọ sílé. Jọ Sàámú lọ́wọ́ bá ni mo fi bẹ̀. Mi ò sí ní mood nǹkan tó ń ṣe rárá. Fímílẹ̀ kúrò máa sábà lọ. Bọ́sítà jáde. Kẹ́kọ̀ọ́ fún mi go ahead pé máa lọ. Bọ́sítà. Ọlọ́run jọ̀ọ́. Ẹ wo táìmù náà ṣé kò yẹ kí n ti máa lọ lé ni mo dẹ̀ lọ sọ fún wọn lè pariwo lé mi pé kí n máa kó wájú àwọn ṣé mi ní lọ lé ṣé mi ò ní lọ sílé ni. Bàbá Sàámú àfi kẹ́ ẹ ní sùúrù ẹ mọ̀ kí màdàm fẹ́ràn yín gan ẹ ti bá mi nílé mo ti ń ṣiṣẹ́ ní ilé ìkẹyìn náà tó dé ṣé rọ́mọ tó ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù gan èmi mo ní kó máa lọ lé bó ṣe ní kẹ́ ẹ dúró yẹn àfi kẹ́ ẹ dúró tọ́mọ̀ ẹ ti fún yín ní go ahead láti máa lọ ẹ má lọ o kò bá jago méjì ẹ má lọ o. kò bá dẹ̀ jago mẹ́rin ni kémi àti yín jọ sùn papọ̀ ìyá Grace àbọ̀gbọ́n tẹ̀ ń dákọ́ nìyẹn tàbí bó ní àbíbí yàrá wo ni mo fẹ́ sùn.
Òjò ti paṣọ mi ń lé. Ṣé kí n máa wá lọ láago 4 tó bá sọ pé kí n máa lọ ni kí n kó sọ́wọ́ àwọn olóró? Àbí kí n kó sọ́wọ́ ọjọ́? Àbí kí lè bá mi sọ yìí? Òjò ti paṣọ mi ń lé. Mo dẹ̀ tún lálejò lé. Wọ́n dẹ̀ ní kí n jókòó síbi. Àbọ̀rọ̀ wo lẹ ń sọ yìí? Mo ní mo lálejò lé. Agro burúkú dẹ̀ ti wà lára èèyàn. Ṣé kó dúró ẹ̀kú síbi ni? Ọlọ́run má yẹ ká tẹ́ lọ́wọ́ ẹni tó fẹ́ràn wa o. Madam. Má lọ lé o. Ara mi ti wà lágbúrò, mi náà má lọ lé o. Madam ẹ wò mo sọ fún yín, wọ́n sọ pé omi ti wọnú ilé mi. Mo dẹ̀ ní láti lọ síbẹ̀ kíkan tí ẹ wò kó gbogbo ni omi ti dé nínú ilé. Ẹ jọ̀ọ́ tó lọ madam. Ìbàdàn fún mi ní permission ni mi dẹ̀ fẹ́ fagídí lọ. Madam. Ẹ̀wọ̀ jẹ́ kí máa lọ lé wọ́n lómi tí wọlé. Afusa náà dẹ̀ wà lé, mo dẹ̀ ti wà lágbúrò náà. Ó ti pẹ́ tí mo ti rí. Afusa ti délé ẹjọ́. Kí ló ṣe yín? Kí ló yí yín ní ara tẹ́ẹ̀jẹ́? Ẹ̀ǹká sẹ́kù ṣẹ́ fẹ́ ní kílẹ̀ jì ní abẹ́fẹ́ bí ní bólẹ̀. Mi ò ní ìwọ ni. Bí báwo? Jọ Sàámú. Kí ló mi lọ́wọ́? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Yé! Kí ló tẹ̀ fọ́? Má fọwọ́ kan bẹ̀ẹ̀. Kí ló tẹ̀ fọwọ́ kan bí? Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ta ló fún yín ní kí mi? Madam, ta ló fún yín kí mi? Kí ló tẹ̀ fọwọ́ kan bí? Kí ló tẹ̀ fọwọ́ kan bí yín? Ẹ tún fọwọ́ kan. Madam ló jàre, I felt somehow lánàá mo wá gba hospital. Mi jẹ́ àmọ́ ìpá àwọn ẹ̀yẹ́ tí máa sedate mi ni. Ṣé náà sedate mi mo kàn sùn ìgbà tí máa fi jí ilẹ̀ ti ṣú. So doctor máa kó advice pé kí n má drive lálẹ́ due to my health pé kí n kúkú stay di àárọ̀. So mi ṣe jí láàárọ̀ yẹn náà mo sọ pé mò ń bọ̀ ní mo. Kí ló ṣe? Are you alright? Ìwọ sọ pé hospital ni wọ́n ti ń bọ̀. Hospital ni wọ́n ti ń bọ̀ báyìí. Látàná ó wọlé wá láàárọ̀ ó wá sọ fún mi pé hospital ni wọ́n ti ń bọ̀. Hospital ni mo ti ń bọ̀. Ẹ pẹ̀lẹ́ káàrọ̀. Ìwọ pẹ̀lẹ́ báwo ni? Ọ̀gá pẹ̀lẹ́. Madam. Sàámú, má bọ̀. Kọ́lá tẹ́mi. Sàámú, Kí ló ṣe? Madam. Madam. Fọlákẹ́mi. Fọlákẹ́mi take it easy. Kí ló tún ṣe ní? Ṣé mo ti ní kọjá? Ọya, ìta jẹ́. Take it easy now, take it easy, ní sùúrù. Ní sùúrù àdíyá. Bàbá ti wọlé, wọ́n ti wọ́n sálẹ̀, wọ́n ti gbọ́. Ọ̀bẹ̀ ta. Kún tó wọlé, báwo la ṣe fẹ́ fún ọya ẹgbàkẹ́ fún ìyàwó? No. Jẹ́ kí bàbá dé. Bàbá yín yẹn gan ni mo fẹ́ rí gangan long days. Wọ́n ti gbọ́. Àwọn kankan ni mo fẹ́ rí. Take it easy. Kí ló dé? Èmi ló dé? Ó ṣàkàn ń ṣe báyìí ní Sàámú wá sọ wípé òun gbé wá sọ́dọ̀ yín. Bàbá kí ló ṣẹlẹ̀? I don't understand. Bàbá bóyá ṣe lélẹ̀. Bóyá ṣe rẹ̀ o. Ẹ̀rọ pẹ̀sẹ̀ ń ti gbìn. Tútù rọ̀ làbárí olúwerí. Ẹ̀rọ pẹ̀sẹ̀. Kára ọ̀rọ̀. Bàbá, I am convinced now. Mo rí i pé ibi gangan ni nǹkan tó ń ṣe wà. Because tẹ́ fi lè pe kíní tẹ́ pè yẹn tó calm. Ibi ni nǹkan tó ṣe wà. Ọ̀gá, ó ní mo ṣe sọ fún yín pé kẹ̀jẹ́ ká gbé wọn wá síbí. Mo ní kẹ̀yìn á gbé wọn wá bí. You see? Àbí ìrẹ ni ọkọ arábìnrin? Of course, she's my wife. Fọlákẹ́mi is my wife and I love her. Ṣé ẹ ò ṣe nǹkan kan lálẹ́ àná? Ẹ bára yín lájọṣepọ̀. No, bàbá. Èmi ò sí ilé ara mi ò yẹ hospital ni mo all through yesterday. Àárọ̀ yìí ni mo dé. Ó sì ń lé lánàá. Mi ò sílé. Ó sì ń lé lánàá. Mi ò sílé.
ó ń yé mi bọ̀ báyìí. Arákùnrin kí lohun tó ṣẹlẹ̀ wá àti arábìnrin yìí tó fi ń lé ọ kiri. àjọṣe nǹkankan bí alára àjọṣe nǹkankan bí alára. Èwo lẹ wá ṣe èwo lẹ ṣe. ẹ wò mí ní ẹbẹ ṣé o àwọn náà bẹ̀rẹ̀ sí ní fàmì mọ́ra lálẹ́ àná lọ́jà ní kí wá ó dẹ̀ ní kí wá powerpoint mi kedere lára àwọn powerpoint mi orí ọyàn mi ni. ta ló fún yín ní kí mi madam ta ló fún yín kí mi wọ́n di ọmọ orí ọmú mi mú báyìí méjèèjì báyìí wọ́n di mú báyìí bí ètí àjọ òótọ́ o bí brain méjì lọ ní ẹ̀mí ìrántí kankan mọ́ wọ́n fà mí lọ sínú matrimonial bed ọ̀gá. Sami shut up. Méjì péré láì jẹ́. Shut up. Méjì ní wọ́n jẹ́. Méjì lọ ṣe. Ó gbélé. Méjì péré mo jẹ́ o. Àwọn náà fà mí ẹjọ́ dúró lọ. Wọ́n gbà mí mọ́ mi máa ń lọ. Sami you me. Ìwọ me. Wo arákùnrin. Ṣé o rí ìyàwó rẹ lọ wá bí lóòótọ́? Ó ní ojú rẹ ò gbé bì kan. Ọlọ́ máa ń tẹ̀lé obìnrin káàkiri. Nǹkan tó jẹ́ kí n ṣiṣẹ́ fún un. Iṣẹ́ tí mo sì wá ṣe fún náà kò dàbí alára kan. Kọ̀ọ̀kan lè fìdí mọ́lé ni. Kẹ́ni jọ pẹ́ ohun tí mo ṣe fún un. Bó ti wá jẹ́ pé arákùnrin yìí lọ́jọ́ wá kọlura wọn yìí. Nǹkan bẹ̀. Fọlákẹ́mi why? Ẹ wo bàbá, mo fi gbogbo nǹkan tí mo fẹ́ jẹ nílé ayé yìí àti èyí tí mo ti jẹ inú ilé ìṣẹ̀ṣe la wà yàbí. Mo believe nínú ìṣẹ̀ṣe. Bàbá, gbogbo àwọn òrìṣà wọ̀nyí mo fi búra mi ò ní obìnrin mi lẹ́yìn ìyàwó mi. Allahu Akbar. Bàbá, mi ò ń ṣe ṣìnà, mi ò kí ń yànlè. Mo fẹ́ràn ìyàwó mi gidi. Honestly, I don't do it. Anyways, bàbá, àbọ̀ abálọ̀rọ̀ àwọn ilé. Bàbá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, kí ni solution? Ẹ jọ̀ọ́ ẹ bá mi wo ìyàwó mi sọ, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, please. Solution. Please, bàbá. Pẹ̀lú ohun tí wọ́n ṣe yìí, ẹ̀rọ rẹ̀ wọ́n gbọ́dọ̀ bára wọn ṣe fún ọdún kan. Bẹ́ẹ̀ ni. Bí ọ̀bá rẹ̀ yún ṣe pẹ́rẹ́, yóò ya wèrè. No, bàbá, kò possible. Òun fúnra rẹ̀ bó ti ń wò yìí. Bí ò bá ṣe láàrin ọ̀sẹ̀ kan sí méjì, òun fúnra rẹ̀ yóò ya wèrè. Ọ̀gá, wèrè tèmi ní ọ̀dà, ọ̀gá má jẹ́ ya wèrè ẹjọ́ torí Ọlọ́run, ẹ má jẹ́ ya wèrè ẹjọ́. Samu, I will shoot you. Kò ní rán mi. Màá yín ẹ̀ ń bọ̀. Ẹ̀gbọ́n, tó bá yí mi bọ̀, ṣé máa kú? Ọ̀rọ̀ ṣúùtì kọ́ lélẹ́yìí o. Ọgbọ̀n, ọ̀rọ̀ ṣúùtì kọ́ yìí o. Ṣé àfi wọ́n lẹ̀ kí wọ́n ṣe ohun tí wọ́n ṣe? Ẹ̀rọ rẹ̀ nu. Mi ní bàbá ẹ̀jẹ̀ kọ́dún kan tó pé ẹjọ́ dá wọn fún mi ẹ̀jẹ̀ ìjìnwẹ̀ mẹ́jẹ̀ ya wèrè. Fọlákẹ́mi, why now? Wo bó ṣe fi owó jíjẹ báyìí ara ẹ jẹ́, Fọlákẹ́mi. Why? Bàbá, wo ẹ̀rọ tí mo fún ọ ti ṣiṣẹ́ tọ́nù. Tètè yá mọ bí wọn ó ti ṣe máa ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. Bàbá tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni ẹ máa ń fún mi bàbá. Kò sẹ́rọ̀. Ẹ má jẹ́ ìyá wèrè. Wọ́n ti pè mí ọ̀gá. Wọ́n ti pè mí. Kó sì lọ wẹ̀yẹ. Bí ẹ̀ka tó bí ẹ̀. Èmi rè. Tílẹ̀ náà fẹ́ òun náà ọ̀ ya wèrè o. Ṣáàlì ló yàrá. Ọjọ́ yẹn ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní. Ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi bó pẹ́. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà
jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàmú o. Má gbowó mi ó pẹ́. Sàmú alájọ. Sàmú alájọ. Sàmú alájọ. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó. Jẹ́ mo rówó wọn gbà wọ́n lè fi ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Sàmú máa gbó. Sàmú alájọ. Fún wọn lówó wọn Sàmú òwe. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí òye. Má gbówó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pòye òjò lóòótọ́. Èrè lójú òun